wọ́n ní kí ni Islam rí sí àṣà wa nílẹ̀ Yorùbá níbo ló ti dàrú níbo ni nǹkan ti ṣe wá níbo ló dá sí níbo ló kù sí. ما أرسلنا من رسول إلا بلسان قومه. Ọlọ́run ò ní gbé òjíṣẹ́ kan dìde àyàfi kó jẹ́ pé pẹ̀lú ahọ́n àwọn tá a rán sí. àfùsọ yìí ní lànà àdàtún wàlígẹ́ ìrù. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربي أحدا لباسته رب العرش علاك بين الرجال بعلم ثم أسماك في سورة العلم ثم حسن الخلق سواك وبالتزاين بالقرآن أغداك دم الولاية منها الله أنشاك وصفوة العلم يتر أسقاك دها المعارف محوي الدين أعطاك وصرت نور لدى صلما بشراك جوامع الخير نرجو منك خالقنا لشيك ختما فثبت في مرضاك طيب له العيش ربي ثم فيه سلمك يا ربنا في سا وفي ساك فخر الشباب أبانا ربي طول لنا حياتكم بالكرامات من الله. بسم الله لقد جاءكم لإيلاف. بسم الله المستعان وعليه تكلان. اللهم صل وسلم وبارك على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأتباعه وسلم. آمين. gbogbo olólùfẹ́ iṣẹ́ Ọlọ́run níbí lára Maulana Sheikh Abdul Jalil ojú náà láyé máa jẹ
gbogbo olólùfẹ́ Ọlọ́run lára Maulana Sheikh Abdul Jalil. ẹjẹ́ tó ń sùn sọ ojú láyé máa jẹ. gbogbo olólùfẹ́ Ọlọ́run lára Sheikh Abdul Jalil. èyí ṣe tọ́lọ̀ ń sàwọ̀ ọkùnrin báyẹn. àgbọn ni wá bí wọ́n bá ṣe orí wa mọ́gànnà wọn ní rí tinú ẹ̀ jẹ. à ń bẹ lọ́yìn ẹ̀mí gígùn fẹ́ni tó àṣàṣà àjókòó yìí. àwọn obìnrin tí ò lọ ilé kéwú wọn jáde markaz wọn jáde mahadul arabi wọn jáde kọ̀rọ̀ṣí wọn lọ súnmọ́rọ̀. àwọn náà wọ́n tún wá rí wípé àdámọ́láwó hayatahu. a jẹ́ pé ọjà tí ó bá tà obìnrin ni ó kiri ẹ̀. àpẹẹrẹ kọjá ò fẹ́ tà oníwó ní dandan èmi náà ní ta tọkùnrin bá ti ní dandan òun náà lòun ó ta òun ló ń sèénu òun náà ni ó sì dá jẹ. àlùfáà wa Yusufu bí tẹlifíṣàn ṣe tóun rìmóòtù ẹsẹgbẹ. bí tẹlifíṣàn ṣe tóun ni rìmóòtù ẹsẹgbẹ ẹ o. rìmóòtù kọ́ o. ayakumullah rìmóòtù kì í ṣẹgbẹ rẹ. rìmóòtù. tí DJ YK bá gbọ́n tó wí yóò lọ gé bíìtì sí ni. ayakumullah. bí TV ṣe tóun bàbá ńlá bàbá rẹ̀ ní rìmóòtù. ayakumullah. bí rìmóòtù náà ṣe wá tóun bátìrì tí ń bẹ nú ẹ̀ ṣẹgbẹ́. kì í ṣẹgbẹ́ rẹ o. ṣòkòtò lè wọ́n ṣùgbọ́n kùn ṣòkòtò ju ṣòkòtò lọ. ṣòkòtò lè wọ́n tòótọ́ ṣùgbọ́n kù ti ń bẹ nínú ṣòkòtò ju ṣòkòtò lọ o. odidi owó la fi rọkọ̀ ṣùgbọ́n kí ìtò sí ọkọ̀ ìjọ tọ́lọ́run bá fẹ́ da ọlọ́kọ̀ sí wàhálà ni ó ní kó ti kí ìmọ̀nú ọkọ̀. èèyàn ó sì máa làágùn èèyàn á máa kà bí èèyàn bá ti tí mú kí ìmọ̀nú ọkọ̀ àbí èèyàn sọ kí ọkọ̀ nù. gbogbo orú ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n rí kí wọ́n ní wọ́n ń sọ níbi agbo téèyàn sọ kí ọkọ̀ nù sí kódà wọ́n bá ní ànábì ló dé yìí yóò kàn wó báyìí pé ẹjọ́ àní mò ń wá kí. bí kí ọkọ̀ bá ti sọnù èèyàn máa wo àpò agbádá àwọn èèyàn àbí bọ́kọ̀ gangan tó bá sọnù èèyàn máa wà kó gbáyà àwọn èèyàn pé àbí bo mu páàkì ọkọ̀ yìí sí. gbogbo ẹni tó wà ń bí lápapọ̀ yóò dùn ọ́ kò ní dùn ọ́ ò ní sọ nǹkan nù sọ pé Allahu Akbar lẹ́ẹ̀mẹ́ta. Allahu Akbar. Naam. Allahu Akbar. Allahu Akbar kabira. níbi abá ìgbàdé yìí a fẹ́ máa péyàn lóde kí wọ́n péyàn pé wá gbowó ọpẹ́ ju kán pé ọ pé wá sí wáàsí lọ. ìjókòó ti tà tán yóò ti rà tán yóò ti sọmọge yóò ti wọlé ọkọ yóò ti bímọ tán nú kí máìkì ó tó dọ́wọ́ oníwàásí. ìfáǹfálẹ̀ ìjókòó ẹni tí ó tú ìjókòó kálẹ̀ mọ́ wá. kúnjọ sí la wa a kì í ṣe tújọ. a kì í ṣe tújọ o kúnjọ ni wá. ṣùgbọ́n tí òde bá tó báyìí Yorùbá lọ wọ́n bọ̀ ẹ mọ̀ pé bàdàn la wa wọ́n ní àkàrà gìrì wò ló kápẹ́ ẹ̀kọ́ gìrì kámú yan gan sán yan gan ni mà dá yan gan la. Subhanahu. bàbá yín ló rí dán ẹ ti dá ẹ̀mí mi padà sílé ara mi ló wà lẹ́kọ̀ọ́ ẹ̀mí mi wà ń bàdàn. fi sí tàṣímà. èmi a máa sọ pé ìlú méjì ní ń bẹ ní gbogbo ayé báyé ti tó yìí kódà ká sí mọ́kà mọ́ ìlú méjì ní ń bẹ ní gbogbo ayé ṣé kí n kà á ṣé kò ní dìjà ó bá tiẹ̀ dìjà tá lẹ́lù. Subhanahu. ìlú àkọ́kọ́ ní Ìbàdàn ìlú ẹlẹ́ẹ̀kejì and others. fi sí tàṣímà. bó bá ti kàn wọ́n náà fi ìlú yín ṣe number 1 fi gbogbo ìlú ayé yòókù ṣe number 2. Subhanahu. kódà tọ́pìkì tán ní àwa títì ń bí lónìí ó jẹ mọ́ bẹ́ẹ̀ náà láti ṣe máa gbáyé lọ. Subhanahu. law sha'a rabbuka laja'ala an-nasa ummatan wahida. ó yí Ọlọ́run náà sí tó fi ní wọ́n bí bàbá wa àgbà Sheikh àrídọ̀
àìnà rídọ̀ tó fi ní wọ́n bí wọn ní Ìlọrin tí wọ́n wá bí èmi ní Ìbàdàn kálukú àmọ́ fáìtì fún lu ẹ̀ àtún wá wà lágbo ó tún wá jágbo Ìbàdàn gbogbo ọ̀nà ló gbà wá àwa adá kan rò kan ló kó bẹ̀rẹ̀ òtẹ́ gbòǹgbò ọ̀nà sómi sùúrù Ìbàdàn mẹ́rù ẹrú rẹ̀ mẹ́rù abẹ́rú mẹ́rù tí mú wọn lójú ogun ọmọ agbọ́ sá mọ́sá ọmọ agbọ́ yá mọ́yà ìlú Ìbíkúnlé ìlú Ògúnmọ́lá olódògbò kẹ̀rí lójú ogun ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Subhanahu. ọ̀yá yìí. Fíìsì tààfíìmà. agbẹ́tí tóbi fún Ọlọ́run tí ọba kan bí rẹ̀ ò jẹ́ rí ọba kan bí rẹ̀ ò máa jẹ lọ́wọ́ ọba kan bí rẹ̀ ò ní jẹ láíláí ṣé bó ṣe kí Ọlọ́run náà nù ó ti ẹ̀ rápá náà fún. Subhanahu. ẹ sọ fún àwẹ̀ tó na apá kan yẹn ẹ ní ìjọba àlúwo ló fún lápá kejì. Fíìsì tààfíìmà. a kí Ọlọ́run tí wọ́n fi ìbò gbé wọlé tí wọ́n lè di ọ̀tẹ̀ gbé jáde ó bẹ̀rẹ̀ Ọlọ́run fún rẹ̀ yóò parí ìjọ Ọlọ́run fún rẹ̀ èjìkádùn ní mélòó ń tejò gbogbo àwọn ọkùnrin láyé lónìí àgbọ́kéwù kankan yé mọ́ nísìnyí ju pé alukurani ní ká ṣe súnà pé wọ́n fáńkì wúmọ́ tọ́ba lákùn mínà nìsà mọ́sínà wàsùlásà wàrúbà olóòtú alàfikún. máa dẹ̀ la ọmọ bàbá yìí. máa dẹ̀ la. Wa alamul ghuyubi wal ilani. Ayọ̀nù tí àwọn ọkùnrin fi ń tẹ àwọn obìnrin lẹ́yìn tí wọ́n bá fi irú ẹ̀ tẹ àwa náà wò ǹjẹ́ a lè gbà á bó ti ló ní sùúrù tó ǹjọ́ tíyàwó rẹ bá lọ́kọ lé ọ ló ní problem. Wa alamul ghuyubi wal ilani. ṣùgbọ́n wa lè fi ṣe fáàrí kódà a máa jẹ́ ọba fáàrí bẹ́ẹ̀ mi ti wáyé méjì mo ní ẹ tún ṣe ó bí ẹ bá ṣe pọ́lọ̀ náà ní kinní yẹn rẹ Kùránì gbé wa sọ̀rọ̀ hatan. àlọ́lọ́ ò ní í ṣe yẹn láti mọ̀ sá. nẹ́sù wọ́n ló wá mọ̀ Ọlọ́run kù ṣe àwọn alájọ ọmọ wù ọ́ láì fúláwà kò sí wàhálà. wọ́n fi sínú lọ ó lò jẹ. èmi ní méjì bàbá láyé àìkọ́ ọmọ fọlọ́mọ yóò mọ tó mélòó wọn là ń lọ náà ni. Ọlọ́run ó kú mọ́ bá wa lọ bá wa bọ̀ àwọn ọkùnrin àwa là ń fa sọ̀lọ̀ síra wa lọ́rùn lọ́kùnrin tí ò lè má láǹgbá láàyè ó wà lóun ó fẹ́ yàwó mẹ́ta mẹ́rin fìtínà tí wọ́n dẹ sí ọjọ́ tọ̀ ni lọ wọ́n mì ọ́ tapátapá torítorí tẹ̀sẹ̀tẹ̀sẹ̀ titan àbáwọn obìnrin kọ́ ni ẹ̀yin ìyá wa tí yóò ní bàjẹ́ Àmín. kí ni ò jẹ́ kọ́lọ́run náà lórogún kí ni ò jẹ́ kọ́lọ́run ó lọ́bà kan kí ni yẹn lè nà ó in tó lè là ń dẹ́ sí i gbogbo obìnrin tí wọ́n fẹ́ ìyàwó kejì lé níbí tó sì gbà fọ́lọ́run tó sì dénú tó dọ́kàn ẹ̀ jèrè ọmọ dalẹ̀. Àmín. ẹni tó lóun ò ní gbà náà Ọlọ́run ó jí ó lè gbà. Àmín. mo ṣàdúrà fún gbogbo ẹ̀yin obìnrin tí wọ́n ti fẹ́yàwó lé Ọlọ́run níjọ́ kọ́ yín ó fẹ́yàwó lé yín. àmín. ẹ̀yin náà sì ní yá gan. ṣe é ti rí bàbá mi ẹ ti ráhùn èèyàn tí ẹ kó wa tì. Ọlọ́run ò ní jẹ́ ẹ̀yà gan. àwọn ọkùnrin ẹja wa ní o tẹ́wọ́ Ọlọ́run ó kún wa lọ́wọ́ àmín. yóò ràn wá ṣe Àmín. kò ní jẹ́ ká lè mọ lóníyàwó kan. àmín. olè ó ṣàdúrà onílé ó ṣe tẹni ó bá wu Ọlọ́run ni ó gbà onílé ò ní oorun mo fẹ́ sùn yìí o Ọlọ́run má jẹ́ ń jí sọ́wọ́ lọ́wọ́ o ṣẹ́ẹ̀sì ilẹ̀kùn ni àbí ká bá yín já kẹsẹ̀ náwó ilẹ̀kùn mọ́ náwó àárọ̀ ọ̀la èwo lẹ́sẹ̀ Ọlọ́run má jẹ́ ń gbọ́ ọmọjúmọ́ o ẹni tó sì ń lo oko lè náà òun náà tún lè yan náfìlà pé Allahumma ìwọ Ọlọ́run ọba tó láyé èmi ń lọ ní o èmi ní kí n jọjà o má jẹ́ kí ọjà ó jẹ mí o bí mo ti ń lọ gbogbo bí n bá wọ̀ kí n kó ẹrú kí n kó ẹrù kí n kó ntán ní kí n kódà níbi tọkàn olè mí balẹ̀ dé wọn a máa wọlé ibomi wọn ni ẹ bá wọn ṣe ráìsì àtẹwà pé ẹ má fọ àwọn ò kánjú a wà pẹ̀lú yín ni. ìyàwó lọ gbé ráìsì àtẹwà kalẹ̀ ṣe é lọ́bẹ̀. a kí gbogbo ẹni tí Ramadan bá láyé
ta tún wá jọ wà lójú agbo yìí pé salamu alaikum wa rahmatulahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. tí àwẹ̀ bá ti di ọwọ́ táìmù báyìí ẹni tẹ́ ẹ bá rí ti ń kanra ẹ má bínú. ìtàn pè láwẹ̀ tẹ́lẹ̀ zakatulẹ̀ abudani ni Ayakumullah. tí wọ́n bá ní kólówó náà yọ sàká a máa ní wọ́n lára tó wọ́n bá wọ ní sọ́ọ̀bù pé àdúró owó ńlá lọ kó fún imam lákòó fẹ́ nìkan onóòdó lówó bẹ́yẹn kò ní ṣe yẹsà fún wa mọ́. bẹ́ẹ̀ bá wá ní ká yọ sàká àtàrà òní ká gbá àwẹ̀ fọlọ́hún bó o ti rí oníwèrè tó kódà ìbùlísù tó níwèrè jù ọ lọ níjọ́ wọn ti wọ gbogbo àbúwábù tó sì ń sọ wípé ànárọ̀ bùkùn èmi ọlọ́run èmi náà ń sọ ọlọ́run tèmi níjọ́ wọn tó ti wọ bábùlì júrì tó wọ yàrá ebi ìjọ náà ló tó dá ọlọ́run mọ̀ pé àǹtà kàlákìtà ni wà nádọ̀ yìí fún wa àǹtà kọ̀wé yìí ni. sami'u salata ala nabi tawalla. ó mà yá yìí. fatafaqu shi'a wa qalu la la la. ó dẹ̀ jẹ́ àjọ kí ọlọ́run báyìí wá sí ọba tiẹ̀ níyọ tó nǹkan ẹ ṣáàjì àjọ kí ọba tó ní gbogbo ayé táyé yìí náà bá ti yọ mo lérò pé ó tó bóyá fúnra ọlọ́run ni òmò pín wá sí kàn jókòó yìí Allah. tọ́pìkì tán sì ní a treat so interesting so didactic ó jẹ́ nǹkan kan tó ó yàtọ̀ púpọ̀ nínú àwọn tí wọ́n ti máa fún yàn àwọn mọ̀wádìí tán máa fún yàn mọ̀ palẹ̀ mọ́ ẹ̀ díẹ̀ níwọ̀nba ṣùgbọ́n bẹ́ẹ̀ ò bá fẹ́ kí èsúkè wọ rárá mọ́ yàn lọ bẹ́ẹ̀ èsúkè bá tiẹ̀ wọ rárá ó da èsúkè ò gbọ́dọ̀ wọ náà sùn. bẹ́sùkè bá wọ rárá. bẹ́ẹ̀ ń gbọ́ ẹni. àní bẹ́sùkè bá wọ rárá ó sì ń da dúkẹ́sùkè wọ náà sùn lọ. ìntàwá ni ó lè gbà ká má dẹ́ sọkùnrin ọlọ́kùnrin ni nírú táìmù tí ìyàwó mi bá sọ fún mi kó ń gbọ́ Ramadan lecture lọ́wọ́ ń bì kan màá sọ fún mi pé wo orí ẹ sọpọlọ sí wà nù ẹ ṣùgbọ́n nígbà ó jẹ́ pé tọkọtọkọ ni wọ́n tán sínú ìfẹ́ yín wọ́n jókòó gbọ́ ilé wọ́n ní kinní kan mọ́ sọ òkò ó ní sẹ́ẹ̀rí tọwọ́ ọ̀hún yìí òun ó sọ yàǹgbá sísọ ń sì sọ tẹ̀sí sí sọ. salatu rabbi Naam. alali mokutari sayidina. ǹjẹ́ lílu wà nítòsí mo ti gbẹ́jọ́ mi dé ọba táǹkì bò sí rẹ̀ lójúlé sílé kò má síbi tó sí kò dẹ́sẹ̀dẹ̀ tó gbọ́ àsọ̀rọ̀ ẹ̀ nídìrè àìkú ló mú sọlá ọba tí ò ní bùkátà sáàbọ̀ bá kú ẹ fi kún sálárì mi ẹ bá mi wẹ́nì kejì torógbó ti dé onílù ẹ̀ dákẹ́ pátápátá tó bá kàn yín máa pè yín kò kì í ṣerú rẹ ó kọjá ẹni àwọn òdìtẹ̀ pé ẹ jẹ́ ayọ̀ ètò ìjọba tí òun lò lórí àyè tàlẹ̀dá tó lè sọ democracy ni autocracy ni republic ni monarchy ni communism ni dictatorship ni kò má sẹ́ni tó lè yé ẹni dáńtẹ́nìkan ò lè dá láíláí olúwa máa forí kìyẹ tára yá gbọ́ ẹran aláǹtakùn yẹn tarantula spider lọ́dọ̀ olóyìnbó ó lè gbáyé lọ́dún méjì láláì jẹ kò dẹ̀ ní ikú rárá dákẹ́ mọ́ pàtì mi mọ́ ìrà mílíọ̀nù kan lọ́bọ̀ lọ́hùn mi ṣẹ̀dá fún ẹ̀dá kọ̀ọ̀kan lágboolé ní ìlú ní orílẹ̀-èdè sí ẹ̀dá tọ́lọ́hún dá multiplied times 1 million ṣálóhùn ka èèrà lórílẹ̀-èdè yín tọ́ba bá ní kan bò wá ìbò wá láòyà sí mo káwọ́ mi sókè fún ẹ mo yíra mọ́lẹ̀ fún ẹ kò máa sọ́ba bí rẹ̀ àṣẹ̀dá aláṣọyé bùtùlù ẹ̀dá tí ó dọ́lọ́hún mọ̀ tẹ́tí ó gbàlàyé mi wò ayéyéké
tó bá parọ́ pẹ̀lú ọ̀dọ̀fin inú ẹ̀ wò ó máa rí pé sẹ̀mí rẹ̀ ọ̀fẹ́ ló bá dé atẹ́gùn tí òun gbà sọmọbi tó ti wá níbo lọ́rọ̀ wà lára rẹ̀ sọ fún wa níbo lẹ́mí wà lára rẹ̀ sọ fún wa èékánná tó ń wù bó bá gé tán tó bá làdí èékánná wò tẹ́gun tẹ́rán ní irun orí ẹ̀ tí òun gẹ̀ tó ń wú tuntun bọ́jú ẹ bá dalẹ̀ ó sì máa wú funfun omi ojú ẹ̀ dá níyọ̀ bó bá tọ̀ wò kí ló wá mú yọ̀dé ibẹ̀ sọ́káyé ó gbọ́ tó bá mu drink táwọ̀ ẹ̀ dúdú lójú bíi coke àbò lómi yọ̀sán táwọ̀ ẹ̀ rí rẹ́súrẹ́sú bíi five alive tó bá wá fẹ́ tọ̀ kọlọ̀ ìtọ́rí bí omi bàbá ta ló mú kọlọ̀ kúrò sọ́sóyè ẹ̀ sí ọba bíi aláwù mi kò má sí láíláí kábíyèsí rẹ̀ àsọ̀rọ̀ ẹni dire oxygen fún èdè oníye tó jẹ́ ìwọ wá sí lóṣù mẹ́fà kóríye tó tó èmi ń mí lọ́fẹ̀ẹ́ lóòfò ó ṣí ọlọ́lá torí mo lárò jinlẹ̀ ló jẹ́ ń dúpẹ́ ṣebè mi mẹ́sẹ̀ mi rìn mò ń ta kébé wọ́n gẹ́lẹ́ omíràn lẹ́sẹ̀ tán wọ́n tún gé lápá ṣebí bí tiwọ́ ti ń bọ̀ làwọn kan ń lọ favourite ẹnìkan èèwọ̀ ẹnìkan ní ohun tí wọ́n ní òwúlò tó kó lọ sígbó ṣe bóun lẹ́nìkan ṣá tó kó wọlé wá àyájọ́ ẹ̀rín rẹ̀ tí wọ́n ń dunnú sí ọjọ́ yẹn gangan làyájọ́ tẹlòmíràn fi ń bànújẹ́ tí mo bá rọ́ṣẹ́ rẹ̀ wò máa kan sára ọba oníṣẹ́ alárabàrà òkun mi lójú Allah Allah jala jala alukaya Allah 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 jala jala alukaya Allah. mo kàn fẹ́ èèyàn márùn-ún péré tí ó dìde sórí ẹsẹ̀ rẹ̀ tí ó kàn jájọ wí kíní lẹ́ẹ̀mẹ́ta tí ó dìde lórí ẹsẹ̀ rẹ̀ tí ó jẹ́ kájọ wí kíní lẹ́ẹ̀mẹ́ta. ṣùgbọ́n gbogbo ẹni ó bá dìde gbogbo ohun tí máa ṣubú nù sẹ̀mí ayé ẹ̀dá Ọlọ́run ó gbé dìde fún un. àmín. Allah wàá sọ báyìí ni o Allah Allah jala jala alukaya Allah 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 jala jala alukaya Allah. àkọ́kọ́ nìyẹn látẹ̀sùkú wa nà lẹ́gẹ̀rẹ́ rọ́bì kàṣí dàtà wàlẹ̀ alimu wàgẹ̀rù làyà alamu wà ìzá ṣàkàwùtà ìlàlẹ̀ ìbàdí kàánàmà tẹ̀síkú rọ̀hìmà ìlàlẹ̀ dì làyẹ̀rẹ̀ àmúkẹ́lẹ̀ kejì olúwa Allah Allah jala jala alukaya Allah 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 jala jala alukaya Allah. ẹ jẹ́ àjọwẹ́lẹ̀ kẹta dáadáa. Allah Allah jala jala alukaya Allah 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 jala jala alukaya Allah. adihu karobi kama amarta tadoro an wa izaro dadi tayadi famansa yarahamu ya rabbi ni azumati kunubi kasirata walakodi alimutu biyana afuwa kasomu Allah jala jala alukaya Allah 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 amake jala jala alukaya Allah. èyí ò wá pọ̀ alájà mi sì túra ẹja kan ẹja àjòkó jẹ wọn àwọn bàbá mi àfa tún dìde àmọ́ kẹ́mi sì túra ń ná mi lówó ó ti dà bá wọn kó mọ̀ jẹ́ pé àfúniládìí ẹ̀sìn àwọn àfihàn òdìdí kìíní lọ́wọ́ ẹni ó tó bá wọn. mo fẹ́ lè display ẹ̀bùn Ayakumullah. ẹ jẹ́ n wá jíṣẹ́. على آل الحديث سلام ربي. a kí gbogbo ẹ̀yin àlùfáà níjòkó. على آل الحديث سلام ربي. èèyàn fẹ́ mọ tí ó fi kí yín ìdí ni wípé ìjókòó tẹ́ ẹ bá ti rí fúbọ́ọ̀ tí wọ́n bá ń play tẹ́ ẹ wá rí Messi sí Ronaldo tí wọ́n wá wà ní bẹ́ǹchì tí wọ́n ń wo bọ́ọ̀ wọ́n kó players tó wà lórí fíìdì sí dààmú ni pé bó láti gbà dáa nísì. Messi kún bí sí Ronaldo kún bí
ṣùgbọ́n ọba tó ní Messi tó ní sí Ronaldo òun ló ní sẹ́tà ń jẹ́ lọ́wọ́ yìí. alálìlẹ̀ hadith sàlámù rabbi. mo fi ti ń jí ọlọ́run lára ọlọ́run mo fi kí ẹ̀yin àfa àtẹ̀jẹ́ ẹni ọlọ́run. rahimi nafiri lílẹ̀ àtiwálé. mo fi iṣẹ́ ọlọ́run tí ẹ gbà níjọ́ tẹ́ ẹ ti gbaṣẹ́ ilẹ̀ ti gba ebi mọ́ màá ṣàfẹ́ ebi ò ní pa mí òpònú ni ẹ wà fọ́ọ̀mù kan. ó fẹ́ jókòó. ó fẹ́ ṣàfà ó fẹ́ ríjà ebi no azá inú liminan alákọ̀ọ́nà tìrìlímẹ́àn in tó di aṣọ tí ń bá fìlà mu tí aago náà ń lọ pẹ̀lú ẹ̀ tí bàtà náà ń rẹ́gí pẹ̀lú ẹ̀ láyé ìgbà kan rí ẹ ti wo ẹ̀wù gíní ṣòkòtò àǹkárá ẹ wá dé fìlà àbúrò tọlọ́wọ́ tàwọn jọ̀hún só ti ẹ̀ yọ fìlà sá orí tó ṣẹ́gi ló dé fìlà ńlá yìí bẹ́ẹ̀ ò bá dá nǹkan mọ̀ kò ní mọ̀ pé owó epo a máa ju owó ọkọ̀ lọ. alálìlẹ̀ hadith sàlámù rabbi. fìlà mi lórí àfà lẹ́ni ó bá dà mọ̀ tángànà tó bá jẹ́ tángànà àṣìlí gangan àwọn ọlọ́lá yẹn wọn kì í dé nǹkan míì tán bá fẹ́ bẹ́yìn àfà dé fìlà tángànà yẹn ni wọ́n máa bá yín dé torí wọ́n mọ̀ pé wọ́n lè bá irú ẹ̀ lórí àwa náà ti ń sàfà àfà gangan ní òde. násìrì lílẹ̀ àtiwálé. káwá fi fìlà ròyìn àfà sẹ́yìn náà ń pè láàfà. ulaika. ṣé ká fọṣọ ròyìn àfà sẹ́yìn náà ń pè láàfà. ulaika. ṣé ká fi bàtà ròyìn àfà sẹ́yìn náà ń pè láàfà. ulaika. kódà kìí ṣe pé pẹ̀lú tẹ̀sùbà pé àtẹ̀sùbà yẹn kàólà láti rà yẹn ń kọ́ àgbígbàdúrà tí ń bẹ lára tẹ̀sùbà sáfà yẹn ni. ulaika awliyaullah yaqan. a kí ẹ̀yin bàbá wa àlùfáà níjókòó. ulaika a kí yín tí ìgbàdúrà yín dákẹ́. a kí yín tí bọ́lọ́run ti ṣe yín. ìní máa dárúkọ ṣùgbọ́n lẹ́yìn bàbá mi àràbà títí ìlẹ́jì tán wà níjókòó. àlùfáà àgbà àlùfáà ìgbà àgbà àfà. Ayakumullah. kí ni mo pè wọ́n. àfà àgbà. àfà ìgbà. òun yá yìí bọ̀. àgbà àfà. yà yìí ń tà. akramakumullahu al-karim. bàbá mi àgbà ní jókòó tó jẹ́ wípé àwa tí a dúró níwájú yín yìí tí a rọ kiri ká yín yìí à ń jẹ́ gàrọ́ iṣu wa antumul gharis. tí wọ́n bá ní kíní èso kan wù èso lè wù albeitu la yubutana illa laha amadun wọn lè kọ́lé láì ní fi òpó kan pé ibí ni ó máa jẹ́ òpó tó gbélé ìró. bàbá wa gbà níjòkó yìí tẹ́ ẹ bá wo gbogbo àga táwọn èèyàn jòkó sí ń bí gbogbo àga ni wọ́n bá yàn sí à lẹ́yìn àga yín. àfẹ́ni ẹ bá fẹ́ fún jẹ nínú iṣẹ́ yín nítorí péjọ́ tẹ̀ ń ṣiṣẹ́ yẹn àdáṣe ni. gbogbo àwa tá a wá dá sọ̀rọ̀ iṣẹ́ yín yìí àwa náà fẹ́ sàlùbáríkà nínú àlùbáríkà tẹ pọ̀ sára alálùbáríkà tẹ ní ni. Alhamdulillah. Sheikh Abdul Jalil Ọláìdé Sheikhu ó ti rí àwọn obìnrin. Adamallahu hayatahu. àwa ẹ̀yin ẹ sá máa jẹ́jẹ́ ẹ̀yin ẹ sá máa sàmí sínú orí àwọn èèyàn nísìn kò gba káwọn èèyàn sàmí àdúrà fún yàn mọ́ àbí kí wọ́n tọrọ àdúrà fún yàn mọ́ aláyé ni kó mọ̀ wáyé ẹ̀ níran ọ̀rọ̀ ẹ̀dá àtàwọn tí ń tẹ̀lé ó dà gẹ́gẹ́ bí ọkọ̀ tí ń ní Èkó sí Ìbàdàn àti èrò inú ẹ̀ àti díráífà tí díráífà ò bá wo epo kó wo omi kó wo brake oil kó wo táyà kó wo gbogbo ẹ̀ dáadáa láàárọ̀ kó tó kú nílé ṣé ẹ ráwọn tó wọnú ọkọ̀ rẹ̀ tí wọ́n jọ ń lọ pé máa wà wá lọ bàbá wa má ṣe jẹ kọkọ̀ yìí dànù bàbá wa gbogbo àwọn tí ń wí bẹ́ẹ̀ yẹn ni wọ́n rí dáadáa nínú ọkọ̀ yìí kó sì ń rìn ni níjọ́ tí ọkọ̀ tí ń sáré tó tan AC lẹ́ẹ̀kan tó bá fi lè takú sójú gbó bí wọ́n ti rí kán máa bá dírẹ́fà ṣe ẹ̀fẹ̀ tó ṣẹ́jú dírẹ́fà wọn ò fi bọ́lẹ̀ wọn ní ọ̀kadà. ayé kì í bó lórí ibú ṣe o bàbá Ọláìdé ṣe o adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún yín ìpè Ọlọ́run ò ṣe yín lórí burúkú mo kí bàbá mi àgbà níjòkó ní ti kíkí ẹnu mi ò gba orúkọ wọn ìsìgbọ́n débi kí n mọ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ọba yín tó bẹ̀ yín ṣe yìí tó ń bá yín jẹ tó mú Sheikh Abdul Jalil jáde lára ṣe yín Ọlọ́run jẹ́ sẹ́nu ó parun. Àmín.
la hawla wala quwwata. إلا بالله العلي العظيم. gbogbo ẹni ó bá wá nígbàgbọ́ nínú iṣẹ́ tí Ọlọ́run bẹ bàbá yìí pátálá láàfáà níjókòó yìí ni mo kí. mo fi bàbá wa ẹ̀yìn rídọ̀ أدام الله حياته. àlùfáà Ọlọ́run ẹni Ọlọ́run handsome man ó kéré púpọ̀ kẹ́ tó rà àfáà tí ó lè jì àyè èjì èyí yọ nínú ayé àwọn àfáà Olúwa dẹ̀ jẹ́ káyè èjì ó yọ nínú ayé tọ̀dọ̀ yín ẹ má rẹ́rìn síta o kó má jẹ́ pé tún gba ẹlẹ́ẹ̀lẹ́lẹ́ àmọ́ ẹlẹ́ àtọ̀dọ̀ yín. أولئك أولياء الله حقا. àlùfáà tó wà articulate so vibrant so eloquent so endowed أكرمكم الله. and highly gifted. وغيرهم من العرفان خالي. mo fi ti yín kí gbogbo àwọn bàbá mi àgbà gbogbo yìí níjòkó ẹ dákun ẹ má bínú iṣẹ́ tán bẹ̀ mí ọ̀nà ẹ̀ jìn. àṣekùwà ọláìdé àwọn èèyàn ò wí أدام الله حياته. wọ́n ń pe ìran ọ̀bọ kan ní ẹdun àwọn ọ̀bọ tí wọ́n ń pè lẹ́dun yìí méjì nìyá wọn máa bí wọn ọ̀bọ ni wọ́n ayé àwa máa kí wọn kódà wọ́n bá fẹ́ kí ìbejì tó jí ọmọnìyàn náà wọ́n ní ẹdun agbórí igi rété wọ́n kì wọ́n mọ́ ọ̀bọ ni o sẹ́mi pé àìfẹ̀lẹ̀ pé ní lẹ́ranko la ìfẹ̀lẹ̀ dáhùn bẹ́ẹ̀ bá yọ nísìnyí tá a bá ní ọ̀bọ wàláhì yóò bínú ajá wàláhì yóò bínú ẹlẹ́dẹ̀ wàláhì yóò bínú ẹ̀yẹn ẹjọ́kùnrin kò wọlé nísìnyí ní ẹkùn yóò lé mi nìyẹn. لا إله إلا الله. kódà ẹ tún rí obìnrin mi yóò tún kira rẹ̀ títí yóò tún kira rẹ̀ lọ bó orúkọ ẹranko wípé ẹranko wà nínú ọkọ̀ pé òun àjọkẹ́ ọ̀kín ọmọ ẹkùn ìwọ ẹranko àbú rẹ̀. ẹdun tá a wá ń wí yìí méjì nìyá wọn máa bí àwọn ẹdun ìbejì yìí àwa máa ṣeré púpọ̀ inú wọn a máa dùn púpọ̀ sórí ire ẹni ẹlẹ́ni sórí ire èèyàn lẹ́gbẹ̀ẹ́ wọn sórí ire tọ̀tún kò sígi tí wọn kì í bẹ́ mọ́ kò sígi tí wọn kì í fò mọ́ kò sẹ́ni ó dá ayọ̀ lẹ̀ tí àwọn ẹdun ò ní débẹ̀ lọ́ọ́ bá ayọ̀ ẹdun ó wàá fò lọ ìkíní ó fò báyìí ìkejì ó fò báyìí gbogbo ọ̀ràn ọ̀bọ yòókù náà sì mọ òkìtì ta ṣùgbọ́n tí wọ́n tún fẹ́ yàtọ̀ ju ọ̀bọ yòókù lọ ara wo tún làwọn ẹdun ìgbédé bẹ́ẹ̀dùn bá wá fò lọ fò bọ̀ ayé àkí wọn wá ṣe sáàkì o sáà kò sọ́bọ̀ tó lè fò bí yín kò sọ́bọ̀ tó dàbí yín ọ̀bọ kan ò lè ní ski kó tó ski tẹ̀yìn ẹdun ẹdun tí n bá táyé wá ẹdun lòun náà jẹ́ àwọn ọ̀bọ ẹgbẹ́ wọn a máa yẹgibitúùn wọn a máa jowú dáadáa lára wọn. bàbá ọláyé Sheikh ìjọ kan mọ̀lẹ́dún fò igi tó lòun fẹ́ fò mọ́ ẹ̀tuntun igi tó lòun ó mú ẹ̀ka igi àṣẹ́ka igi yìí ti gbẹ àti kíní àti kejì bó ti fò báyìí ìrà tí wọ́n fẹ́ fò mọ́gi wọ́n so mọ́ ẹ̀ka igi àṣẹ́gi súnmọ́gi òun lẹ́dún fi ní ski bí wọ́n ti so mẹ́ka igi ló bá dá gbáyì igi tá a sì ń wí ga fẹ́ẹ́fẹ́ sókè látòkè ni wọ́n bá ń bọ̀ wálẹ̀ yìí pọ̀ ẹ̀dùn bá ṣẹ́pá ẹ̀dùn bá ṣẹ̀ṣẹ̀ kí ni mo lẹ́dùn sí àfa Yusuf. ẹ̀dùn kan lápá ó tún kan lẹ́sẹ̀. ó ṣẹ́pá Yorùbá Àbàdàn mo sọ. ẹ̀dùn ṣẹ́pá ó tún ṣẹ̀ṣẹ̀. ayakumullah. sẹ́mi pé èèyàn ṣẹ́pá ṣẹ̀ṣẹ̀ wọ́n wá ní sọ́ọ̀ṣẹ̀ sọ́ọ́lẹ̀ mi ò sì ṣe o. ẹ sọ fún parẹ́ ló wà. nígbà ẹ̀dùn wa ṣẹ́pá ṣẹ̀ṣẹ̀ ẹ̀dùn àkọ́kọ́ àwa gbẹ̀sẹ̀ báyìí ẹ̀dùn kejì náà tẹ̀lé pé sájà rọra máa rìn àwọn èèyàn tí wàá máa jowú wọn jò ní wàá wo ẹ̀dùn pé ẹ̀yin méjèèjì orí igi láàyè yín kí ló sún yín délẹ̀ ẹ̀lẹ̀ ẹ̀dùn orí igi réferéfe ẹ̀ mọ̀ tí dẹ́dùn arìnlẹ̀ báyìí. bàbá ọláìdé Sheikh gbogbo nítorí ó dé báyìí ni Ọlọ́run kò lè sọrú yín dẹ́dùn arìnlẹ̀. Àmín. ó fì ní a máa fì ó mì ní a máa mì ó ṣe bákan ni ó ti ṣe bákan náà ṣáájú rí ó jì sí Ọlọ́run ò ní ràdánwò ta ló fi tiẹ̀ jọ. wàá ṣiṣẹ́ Ọlọ́run. oríṣi nǹkan làwọn èèyàn ti máa sọ fún yín ẹ wá wọ ẹsọ̀ bú nìkan
ó ní agbára gan ìlú ní kinní yẹn ó dà pé ń taari ìyá ó lágbára ọlọ́run mọ̀ sọ wá di èkìrí fún jẹranjẹran tọ́lọ́run bá fẹ́ gun àfa ẹni tí ògbọ́n tó ní ó mọ̀ kọ́ ọlọ́gbọ́n ọlọ́run mọ̀ fi ń tó ṣe wá ìgọ̀ yín má fi lé yín wọlé ẹni tí ó ti ń jowú ọlá owó yín tẹ́lẹ̀ pé sọ́lọ́ ń lé wa nísìn àbí ò lé wa àwa ní ó wà á darí sàrísà bí ọ̀rọ̀ alákọ̀wé tó láwọn àfa ẹ̀ tí ẹ̀ níṣẹ́ kò sí wàhálà níjọ́ tí sí ọwọ́ rẹ̀ bá yọnu àwa ní ó wà á jí oyè pa níṣẹ́ ńgbà náà àwa lọ túkúndí àtúkúndí àtúkúdikúdi àwa di mẹ́tẹ̀ẹ̀ta lé lórí àwa ní lórí ìkúnlẹ̀ báwọn ẹ̀yin ọmọ ẹ̀sà káfí mẹ́ta tọ́a mẹ́ta ẹ fi yàsìn àwa ṣe múlíkù jámọ́ nígbà mọ́kànlá ṣe pé ńgbà tóun náà bá fi ru ẹrù yìí ọrùn ó wọ̀ ọ́ yóò wọ mọ́mí rẹ̀ lóko wọn. bàbá wo láìdé Sheikh bọ́ba mi ti ṣe fún yín yìí àrà ńlá ni níjọ́ téyìí tó ṣe wá yìí tó kàn fẹ́ wá yìí níjọ́ tó ṣẹlẹ̀ ẹlòmíì ó ti ní ọlọ́run ṣe wọn ní lè ṣe Ramadan lecture yẹn mọ́ ìyìn sọ fún yín ìyìn ní wọn ní ṣe mọ́ ẹ̀yin kan sọ fún mi wípé ẹ̀rù kó lè rí báyìí nítorí pé ẹ ti yọwọ́ lẹ́yìn owó lẹ́ẹ̀kan fi ń kún àwọn ọmọ tí wọ́n ń ṣètò náà lọ́wọ́ ṣé ẹ lè ṣètò yẹn kó fáyìn tó ètò tọ́lọ́run ṣe fún yín ẹ bọ́ lẹ́yìn bẹ́ẹ̀ bàbá kí gbogbo àlàáfíà ó pé kí gbogbo ó pé òde àfáà mi ó lóko ó tún lókì ó ní nákàlí ó wà nínú àwọn tí wọ́n wà ní department of nákàlí faculty of jalabi ní yunifásitì inú ilé lọ́dọ̀ ẹ̀yìn àfáà tẹ́ ẹ̀ máa sọ pé bìtìké ké bìtìké àyùnà òun yẹ̀dẹ̀ àkùwákùlù bò òun yẹ̀ ń tìkù gbogbo ohun tí wọ́n máa ń nínú ilé yẹn òun lọ́lọ́ ní kádàrá pé kó ní tó ń ti bẹ́ẹ̀ yóò fún àkà bàbà yóò ṣètò àgbàdo yóò ṣètò jéró yóò tún ṣètò fáwọn ẹran tó ń ti bẹ́ẹ̀ tó bá dijọ́ patí wọ́n tún mú máìkì dání báyìí níjọ́ mòlúdi pé òní ní wáàsí o ọmọ àlìjáná ẹ jáde wá ọmọ àlìjáná ló ṣe tún jáde wá ìbẹ́ẹ̀ ti fún nǹkan. nírú òde irú wọn adìẹ ò wá yé sága kan yóò jòkó sórí àga kan yóò yàgbẹ́ sí kan wọn àmọ́ ilé adìẹ sùn àgàtà àgbà yìí náà ti pọ̀ jù èmi a sì mọ sọ fáwọn èèyàn tán fẹ́ pè wá lóde ńgbà mí pé tápàrí ò bá ka mọ́ lọ lo ọ́ọ̀lù kan jàǹrà o kí wọ́n ní ọ́ọ̀lù yẹn kún ọ́ọ̀lù tó gba èèyàn 300 pé kán ní ó yẹ lónìí ọ́ọ̀lù yẹn kún débi pé kódà àwọn èèyàn ò ráyè wọlé mọ́ ó pé ìwọ olóde ó pàtẹ́wọ́ sùn ni ju kó lọ kó mọ̀ wípé èrò rẹ̀ ò lè ju 300 lọ kó wá lọ gba ọ́ọ̀lù èèyàn 1000 sórí nínú 1000 àgàtàn tò sínú ọ́ọ̀lù téèyàn 700 bá jókòó ara yóò tún sọ wípé wàláhì ó pe àwọn èèyàn súnmọ́dé ọ̀pọ̀lọpọ̀ àga tó wà nílẹ̀ ó pọ̀ ju iye èèyàn tó jókòó lọ mo bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bàbá ọláìdé Sheikh alhamdulillah ipe àmì wò lọ́lọ́run pé kò gba ẹ̀mí lọ alhamdulillah nítòsí ẹlòmí òjò bá ń lọ nítòsí ẹlò kódà kò tiẹ̀ tó báwọn ó ti dòkú ọlọ́run má padà nù ìjọba ayé yín la hawla wala quwwata mo kí yín pé ẹ kú fẹ́ torí ààyè ìfẹ́sìfẹ́ ni mo ń mú ọlọ́mọlanké dúró wò ní eégún kí n mo sọ àfa yìí. ààyè ìfẹ́sìfẹ́ ní máa mú ọlọ́mọlanké dúró wò régún o. ayé sì tètè mọ̀ yìí pé alátẹ ti sọ́ọ̀tì àbó ti kùtà torí páálí ti láṣìá ó sì wà níbi ó tó sí ń ta níbi àtẹ àwọn èèyàn ó sì rò pọ́jà kúnnú ẹ̀ ni wọn ẹ̀ ní mọ̀ pé ó ti ń jó lọlẹ̀ bàbá ọláìdé Sheikh ẹ ṣé ẹ̀yin ìyá wa ọlọ́run ò ní fi yín lẹ̀ ọwọ́ pẹ̀rù ń tẹ̀ máa tà ẹ wá ní Àjì Àpọ́nlé ó wù mí mo fẹ́ gbóhùn yín lọ́dọ̀ mi ẹ fẹ́ lè ṣe ìfẹ́ ìlú ẹ fẹ́ lè ṣe ìfẹ́ bí ẹ fẹ́ lè ṣe ìfẹ́ mọ̀ ẹ fẹ́ lè ṣe ìfẹ́ àwọn ẹni ọlọ́run mo wá bẹ̀ ọlọ́run àwọn ẹni ọlọ́run ọ̀hún tẹ̀síìrù làásìr ládé yíyẹsìr gbogbo tó bá lé nílẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ló ti rọ̀ ọlọ́run máa bá mi rọ gbogbo ohun tí ilé láyé fún yín. amina. ọlá aṣáájú ẹ̀dá ọlá wa yín ọlá àníyàn yín la hawla wala quwwata. illa billahi aliyyil azimi. wọ́n ní al-Islam watakọ̀ọ́lídù Yorùbáwí tọ́pìkì tòní mo kẹ́yìn ọlọ́lá wa níjòkó ọlọ́run ò ní fi yín sílẹ̀ ẹ ní dẹni àná o ẹ ní ṣubú o ẹ jù bẹ́ẹ̀ lọ àkókò yìí ni ò tó o bàbá wa àgbà níjòkó lọ́ọ̀kan alhaji wa olólùfẹ́ ọlọ́run olólùfẹ́ ànábì Muhammad
Alhaji mi Damale ẹni dẹni ànánúgbà Àmín. ẹ ṣe ẹkú fẹ́ ẹkú àjọ ẹkú àṣepamọ́ lẹ́nu gbadé bí wọ́n ti ní wọ́n wá gbà káǹtì wa wọ́n ti ṣe oró gbà gbogbo ntọ́lọ́ máa ṣe fún yàn tí máa jẹ́ ìran dùnú tẹ́lẹ̀ àfi máa sọ pé mo wóra mi wò mo wo ayé mi wò mo rí pé mo ráyé wá Ọlọ́run bá mi yọ̀ǹda rẹ̀ fún yín mo fi ajá mi sùúrà kí gbogbo ẹlẹ́bùn mo fi àfáà òdèrè kí gbogbo èèyàn ńláńlá mo wá sọ fún gbogbo jàmáà pé èyí tí wọ́n ní ká bára wa sọ́ńbì ilé ní ó náà ní Islam and Yoruba tradition. ṣé mo gbà ẹ fún mi ní kíní dáwà yẹn. Ana Yoruba kafali ya fakhara. Masha Allah. Lana ada wali akwami ada. Mo ń kí àwọn bàbá wa gbà bàbá Madibo nílùú Ìlọrin Ọlọ́run ò ní fi yín lẹ̀ kò ní yẹ̀yẹ́ yín. Kafali ya fakhara. Ẹ rí i pé mo sọ lẹ́ẹ̀kan yìí pé ààyè wá sí bóyá ní ó yọ ń jòkó yìí nítorí àbùkù kò kan ẹni tí ń sọ̀rọ̀ tó kó máa sọ lọ káwọn èèyàn kan máa dìde èmi náà bí sí mọ̀nà. Lana ada Bàbá Ọláìdé ní àwa ń gbọ́ yín gbà náà. walila akwami ada. PFC president Ọlọ́run ó gun ẹ̀mí yín lórí dáadáa Alhaji Abdul Basit Alabi Pasuma ò ní bàjẹ́. Wọ́n ní kí ni Islam orí sí àṣà wa nílẹ̀ Yorùbá níbo ló ti dàrú níbo ni nǹkan ti ṣe wá níbo ló dá sí níbo ló kù sí. Ma arsalna min rasulin illa bilisani qawmihi. Ọlọ́run ò ní gbé òjíṣẹ́ kan dìde àyàfi kó jẹ́ pé pẹ̀lú ahọ́n àwọn tá a rán sí. Àfùsọ yìí ní lànà àdàtún wàlìgẹ́yìrúnà àdàt. Lànà àdàtún wàlìgẹ́yìrúnà àdàt. Àwa ní ìṣe wa. Àwọn míì náà tí wọn kì í sara wa, àwọn náà ní ìṣe wọn. Níjọ́ àti dá ayé, níjọ́ àti dá ìgbà, láti dá ìran kọ̀ọ̀kan pẹ̀lú oríṣiríṣi ìṣe tí ó mọ wù wá ṣe. Ẹ jẹ́ ká lọ gbọ́ lápapọ̀, ká sì lọ pa ọkàn pọ̀ síbi wípé àwọ̀ wa ò papọ̀, èdè wa ò papọ̀, ìròrí wa ò papọ̀, bẹ́ẹ̀ ìṣe wa ò lè papọ̀. Ibo wá ní ìṣesí Yorùbá ló ti kọlu ẹ̀sìn? Níbo ni ẹ̀sìn ti kọlu ìṣesí Yorùbá? Níbi abáyédélé nìyí àwọn ìṣesí kan wà tó jẹ́ wípé àdáàtú ni tùrọ́ọ̀sù ni úrùfù ni tó jẹ́ wípé kò sí nínú ẹ̀sìn ṣùgbọ́n níbi tí ẹ̀sìn ti dé bí ó ní wọ́n ti ń ṣe ìṣe náà wọ́n dẹ̀rí pé ìṣe yẹn bá tọ́lọ́hun mu ó bá tà ní Muhammad mu wọ́n wá pa ìṣe náà dà wọ́n ń ṣe ìṣe wọn lọ ìṣe yìí làwa wá gbé dọ́dọ̀ tiwa níbí sẹ́yìn pé Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní eégún ní gbowó òde ibì kan èèyàn ní tìbòmí ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bí ìṣe Yorùbá ò gbọ́dọ̀ tán lára wa àwa Yorùbá kí ló dé kí ló ń ṣẹlẹ̀ wá ìta ń wo ayé wa níran tí àṣà wa ìṣe wa aládà wa tó sì ń lọ ń jó lẹ́yìn àwa Yorùbá sì ń rò pé fàárí ni níbi abá ayédélé nìyí wọ́n gba àwọn kinní kan mẹ́sìn wá fún wa àwọn ẹ̀dá kan ti dé tí wọ́n ní ká bá òkìyàn báyìí haramun ká kúnlẹ̀ kíyàn haramun kí ṣòkòtò délẹ̀ haramun bó o bá ti ní irùngbọ̀n o tẹ̀lé Islam o sì lè mọ́ àlìjánnà
gbogbo nǹkan ó ní wọ́n sà ń wá ewé pọ́n wọ́n lẹ́ni ó bá ti fárun gbọ̀n wọ́n ló ti pa ẹgbẹẹgbẹ̀rún màláìkà ṣe wá jẹ́ pé bí irun pọ́n tọ̀dọ̀ mi ni màláìkà wà lóṣooṣì ní olóò ẹ̀mí òun wà. àwọn àṣẹ́sí kan wà tí wọ́n lọ gbà wá nísìn tí wọ́n fẹ́ fi bà wá níṣe jẹ́ kí Islam ó tó délẹ̀ Yorùbá ní ìṣe Yorùbá ní àṣà. Abọ́láìdé ẹ̀yin lẹ pè mí ó dẹ̀ wù mí kẹ́ ẹ mọ́ kódà bẹ́ẹ̀ nìkan kò gbọ́ mi ń jòkó yìí ó wù mí kẹ́yìn nìkan máa gbọ́ mi. Ana Yorùbá kafali afakhara lanada walili akiwami ada. Ẹni ẹ̀ wá kọ́rọ̀ ó yá torí gbogbo ẹni tó wà ń bí a níbi rè ní gbogbo wa. Níjọ́ tọ́lọ́run bá láàyè eléyìí ó yọ kódà wàláhì billahi al-azim my coming album is going to be àṣà ìṣe Yorùbá. Inshallah rabbil arshil karim. Mo ti ṣiṣẹ́ náà ti pẹ́ kalẹ̀. Èrò mi ni pé mi àtàlájà Abdul Basit Alábí Pasuma alájọṣe. Kódà mo ti kọ́ tẹ́ní studio nígbà tá à ń kọ MMM. Inú orin yẹn mo ti ní àṣà wa ni ẹ gbọ́dọ̀ parẹ́ ìṣe wa ni ẹ má má dàdúró Yorùbá dùn láṣà àwọn tẹ́ni ìṣe tó dára mi ò ní fọwọ́ sí júwe àwọn tó bí mi ẹjẹ́ adákẹ́ ń bẹ̀ wọ́n. Níjọ́ aláyé ti dáyé ó fún Lárúbáwá níṣe tiẹ̀ ó fún Yorùbá níṣe tiẹ̀ ní wọ́n bá kíra wọn nílẹ̀ Lárúbáwá àgbàlagbà ó ní yóò fa ọwọ́ ọmọdé báyìí yóò sì kíìsì ọwọ́ rẹ̀ tí wọ́n bá tún sún mọ́ra tí mọ̀lẹ́bí ń bá tún wọnú tán wọ́n á tún so mọ́ra wọn báyìí yóò wá kíìsì ẹ̀ ní forehead ìyẹn ló kíìsì ẹ̀ nìyẹn padà. Ẹ dákun sétorí ipá àgbà ẹ̀sìn nílẹ̀ Lárúbáwá níbàámọ̀ kíìsì dáàdì mi lágbárí ní mọ̀ kíìsì ọpọlọ bàbá mi ní ó mọ̀ kíìsì ọpọlọ mi. Irú àṣà wo nìyẹn? Ìyẹn ò bá àwa lára mu níbí. Àṣà abẹ kó máa jásà abẹ ẹ̀sìn ibẹ̀ lágbà àgbà sábẹ mọ́. Ana Yorùbá kafali afakhara lana ada walili akiwami ada. Àwa ní ìṣe tiwa nílẹ̀ Yorùbá bọ́mọ bá jí nílẹ̀ Yorùbá ọmọkùnrin náà fẹ́lẹ́fẹ́lẹ́ dọ̀bálẹ̀ fún bàbá rẹ̀. Bọ́mọ bá jí nílẹ̀ Yorùbá ọmọbìnrin kúnlẹ̀ fún màmá rẹ̀. Ẹ dákun akúnlẹ̀ fún ni adọ̀bálẹ̀ fún ni só ti sọ ẹni akúnlẹ̀ fún dẹni ó dání ni só ti sọ ẹni adọ̀bálẹ̀ fún dẹni ó dání ni èéṣe tá a fẹ́ máa da lúrú pọ̀ mọ́ sápà èèpo òjò àlìkámọ̀ òjò èèpo ẹ gbá wọn sọ́tọ̀ wọ́n yàtọ̀ síra wọn ká kí ẹni àníyàn tí mo fi kí bàbá mi ìǹkí láníyàn pé mo kọ́ lọ́hùn lára rẹ̀ àníyàn tí mo fi kí ìyá mi ìǹkí láníyàn pé mo kọ́ lọ́hùn èéṣe tá a wá lọ kọ́ ìgbéraga mọ́kéwú nítorí pé ẹ̀rí pé òun ló sùn tí ń tẹ́yìn fẹ́ ṣe ó sùn tí wípé ẹ̀mí yín ga tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wá wò ó pé bí abáyédè yìí sàn lẹ́kún bó o bá tẹ̀ fẹ́ni tó yẹ kó o tẹ̀ fún ó padà tì ọ́ ní tipátipá. Lana ada walili akiwami ada. Nílẹ̀ Yorùbá a ní àṣà nínú àwọn àṣà tá a ní ó náà ní àṣà ìran ẹni lọ́wọ́. Àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n ní gàgà ọwọ́ kan ò gbẹ́rù dérí. Àṣà ìran ẹni lọ́wọ́ yìí a bá lọ́wọ́ àwọn baba ńlá bàbá wa ní bẹ́ẹ̀ ló sì ṣe ń wà. Látara àṣà ìran ẹni lọ́wọ́ pé bó láti kún ẹni lọ́wọ́ tó ló sì ò ní pọ̀ láàrin wa tẹ́ni tí ò ní oná ó máa jẹ pẹ̀láwà tá a ní bó láti fẹ́ ṣe. Wọ́n gbé kinní kan jáde wọ́n pè ní ọ̀wẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n gbé kinní kan jáde wọ́n pè ní àáró wọ́n gbé kinní kan jáde nílẹ̀ Yorùbá wọ́n pè ní oko olówó wọ́n gbé kinní kan jáde nílẹ̀ Yorùbá wọ́n pè ní àjọ wọ́n gbé kinní kan jáde nílẹ̀ Yorùbá wọ́n pè ní èésú. Akramakumullah. Yorùbá ni wọ́n ní kí wọ́n ṣe ètò àràdóṣù kí ni ń jẹ́ àràdóṣù ní pé mo ra kinní ìlọ́wọ́ rẹ̀ ó dijọ́ oṣù yìí bá tó parí kí n tó sanwó bòmí láṣìírí. Ìyá aláràdóṣù sì náà sì ti mọ̀ yìí pé iṣẹ́ tóun ń tà
àràdóṣù ni àṣà Yorùbá ni kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn Islam gan ó fẹ́ ká ṣe isti'ana fúnra ẹni kákúnra ẹni lọ́wọ́ nínú àṣà tí Yorùbá ti ń ṣe kí Islam ó tó dé làwọn tí mo tó kalẹ̀ yìí àṣà àrán rẹ ni lọ́wọ́ wọn ní ẹjẹ́ abẹ̀rẹ̀ sí ní máa dá àjọ àbúyé kan kalẹ̀ gbogbo àná ládájọ́ rí ẹni ó sì ń dá dọ̀là náà wà kọ́lọ́hún ó là wá torí ẹni aládé ìdájọ́ bára bá dé èèyàn dáhà nìkan tó yóò pé èló lẹ fẹ́ fàjọ yẹn kó pé a fi mọ kó 1 million pé 1 million lẹ wá ní kébí tẹ̀tẹ̀ máa dá ní kínkínkín ọjọ́ méjì 1 million ti pé lọ́wọ́ tèmi ẹ gbàgbé mi ò bá yín dájọ́. nínú àṣà nílẹ̀ Yorùbá tí wọ́n ti ń dá ti pé àṣà àdárayá wà nílẹ̀ Yorùbá tí ó sì ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀pá àgbà ẹ̀sìn be it Islam be it Christianity èyí tí ò dánú ẹ̀ ní ẹja yọkú o ká gbé ajá fógun ká gbé ètùtù ká ṣe ẹbọ ká ní ẹja lọ bí àwọn ọ̀rúnmọlẹ̀ ẹja lọ bí àwọn alálẹ̀ ta ní ńlálẹ̀ lẹ́yìn ọba tó nílẹ̀ gbogbo wọnàwọnà tó bá jẹ mọ́ bọ́ ń bẹ̀ ní ká kókó ń bẹ̀ Yorùbá has a very beautiful heritage and culture. A ní àṣà tó ṣe é múròde téyìn ó gba kọ́ọ̀pù wálé. Àṣà àdárayá nílẹ̀ Yorùbá wọn a máa ṣe eré kan wọn a máa pè ní eré òṣùpá. Àwọn bàbá mi ní ìjókòó yìí ní tí mò ń sọ iye wọn. Wọn a máa ṣe àlọ́. Àlọ́ gbogbo ẹ̀ tiẹ̀ ti wá jó tán nísìn. Àwọn ọmọ ò máa lọ mọ́. Àlọ́ àpagbè wà àtúnwálà àlọ́ àpamọ̀ ẹ dákun obì awẹ́ kan àjẹdọ́yọ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀ ọmọ Èkó obì awẹ́ kan àjẹdọ́yọ̀ ayàmísọ́à obì awẹ́ kan àjẹdọ́yọ̀. Àná Yorùbá kàfáàlì àfàkàrà. Lana ada walili akiwa mi ada. Nínú àṣà àdára ẹni lárayá nílẹ̀ Yorùbá níjọ́un wọ́n ní kinní kan wọ́n pè ní ayò ọlọ́pọ́n kò sí ní tó ní amọ́tayò tẹ́ ẹ̀ bá ti fowó sí tẹ́tẹ́ náà ní amọ́ta wọ́n ní ẹmọ́tayò ọ̀tọ̀ tẹ́tẹ́ ọ̀tọ̀ láyò kó papọ̀ mára ọ̀tọ̀ ní tẹ́tẹ́ ọ̀tọ̀ láyò ẹ mọ̀ dà pọ̀ à ń dára ẹni kódà nínú tó lè mú ọpọlọ ẹ̀dá sharp ó ní kó o máa ṣe bí rìádọ̀ tá ń tí bàbá sọ nísìnyí bí kó o máa play game lórí fóònù tébù tẹ́nísì ni bàbá yìí náà òdìdọ́ ẹ ti gbọ́ àwọn champion nu wọ́n ti jí àwọn èèyàn pa wọ́n mọ̀ ní mo wà ń tẹ́ ni o pàkínẹ̀ wọ́n máa pààyàn sí. rìádọ̀ sẹ̀rẹ̀ túnà ṣìtúlì jísìmọ̀ wàlà àkìlà máa tí wọ́n ń pè ní ìdárayá a máa jẹ́ kí ọpọlọ pé kí ara náà sì pé. Àwọn àṣà yìí pọ̀ bójúbójú nílẹ̀ Yorùbá níjọ́un àárí gbogbo ẹ̀mọ́ ẹ̀dákun ibo lẹ̀ sọ́ọ̀sì. Lákàlàkà nílẹ̀ Yorùbá àárí gbogbo ẹ̀mọ́ ibo lẹ̀ sọ́ọ̀sì. Bàbá tún ṣe kan wá ní bọ́ọ̀kọ àlùbọ́ọ̀kọ yóò bọ́ọ̀kọ rẹ àlùbọ́ọ̀kọ yóò bá kínní kan àlùbọ́ọ̀kọ yóò bá dè rẹ láì àlùbọ́ọ̀kọ pàrọ̀ onílé wàá gbàdé rẹ ẹlẹ́sẹ̀ lọ́kọlọ́kọ abẹnusọ ń pa bínú rẹ ò dùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó bá débi wọ́n ti ń ṣe wọ́n náà ẹ jẹ́ mi náà ṣe wò. Lana ada walili akiwa mi ada. Ìjàkadì lára tí wọ́n fi máa dára ẹni lára yá níjọ́ ní ẹ̀rí bẹ́ẹ̀ bá wo fíìmù Yorùbá àwọn epic movies tí wọ́n bá fẹ́ dá ọba lára yá wọ́n ní ẹ wá mẹ́kẹ́ ta ló mọ tí jẹ́ kẹ́ ẹ̀yin Èkó ṣe é mẹ́kẹ́ rí ṣe é mẹ́mú rí ẹ̀ mẹ́mú ẹ̀ mẹ́kẹ́ Yorùbá kìíní ìdẹ̀ ń tán lọ ìdẹ̀ ń jó lọ ìdẹ̀ ń jó lẹ́yìn inú wa dẹ̀ ń dùn all in the name pa àkàwé all in the name pa àgbẹ̀sìn
wọ́n á máa sùn jáláńjọ́ wọ́n á máa kéwì níjọ́ láti wú èèyàn lórí kódà bí bó ṣe rí kó ya wèrè tó kódà wọ́n lè máa ṣe mọ́díwù bí sámì fún ẹ tí wọ́n máa bu ẹ yóò dẹ̀jọ́ pé wọ́n yìn ọ́ bí kan ní ìgbà yìí lọ́la ó ní náà èèyàn ló ṣe ọba yìí ní àbọ̀ lọ́wọ́n ọba ìgbà tó ń rè kó gbogbo aládáwọ̀ ọkọ̀ òjọ fún o tún bọ̀wọ̀ o tún yáwó ọkọ̀ wálé ọmọ aláàjì ọ̀dọ̀ wọn. Ala Yorùbá kafali afakhara. Ó yá yìí. Lana ada walili akiwami ada. Nílẹ̀ Yorùbá níjọ́hun a máa ṣe àṣà kan àṣà àmúra kí Islam ó tó dé kéèbó tó dé láti múra mọ̀ ní àárín òhò ṣé èbó bá wa ń hòhò ni ṣé Islam bá wa ń hòhò ni èé ṣe tá a pa kí ọmọ mùsùlùmí àbí kọ́ ọmọ Yorùbá kó wu agbádá yóò dẹ̀ mọ́ kọ́ ìjọ tó bá kọ́ wọ agbádá ìjọ wedding lẹ́lòmíì tí wọ agbádá kan kò sì tún wọ mọ́dọ̀ ni. Ìmúra àwọn baba ńlá baba rẹ̀ ń tì ọ́ lójú ìmúra baba ńlá baba ń baba ló wá cherish wá Yorùbá bàbá gba nǹkan àmọ́ gbà nígbà àgbà sí èrè ni. Àṣà àmúra nílẹ̀ Yorùbá níjọ́un wọn a máa rán aṣọ kan irú ètè mi wọ̀ yìí wọn a máa pè é lágbádá bó ti jẹ́ pé agbádá ilé àwọn agbádá ti àsìkò tá a wà yìí ni òkò mọ kóyè pẹ̀tẹ̀lé mi lẹ́yìn àṣà àwọn eléyìí mọ́ lágbádá tó yẹ pé bí mo bá sì wọ́ lóde tí òjò rọ̀ òjò pa kínní kan ní òde òda ọmọ kéwú mẹ́ta ni ó fà bí ọmọ kéwú mẹ́ta ni ó fà bí ṣùgbọ́n àṣà wa ni ìṣe wa ni a sì máa ṣe lọ láéláé. Nínú aṣọ nílẹ̀ Yorùbá agbádá wọn a máa wọ aṣọ kan náà wọ́n ń pè ní gbáríyẹ̀ apá àti àárín ní ńlá báyìí àwọn ọlọ́lá ayé ni wọ́n a máa fi sányán àlárì gọgọwú ta ló máa sọ tí jẹ́ gọgọwú àwọn sanyọ ọjọ́ làwọn bàbá wa wọn ò fi rán aṣọ tí wọ́n bá wá ṣe wọn a tún wá ṣe ìtẹ́nu kan sí inú níbí tó jẹ́ pé tí wọ́n fi rán aṣọ báyìí ó ní wọ́n á fi rán fìlà ó ní wọ́n ó tún fi ṣe bàtà wọn àṣà yẹn dà mọ́. Ẹ sọ Yorùbá sọmọ Yorùbá yóò máa ní káyọ̀ ní kọ́mọ Yorùbá kan wá sọ̀rọ̀ lójú àwọn ènìyàn ẹ má bí ní èmi ò gbọ́ Yorùbá dáadáa o ó yẹ kán lọ lùyà rẹ mọ́lẹ̀ ni. Permit me to speak Yorùbá. Are you stupid? Kí ló kà nínú ìwé? ABCD DCD fẹ́yọ̀ kan kún. Káńpọ̀ mọ̀ jẹ́ ń gbọ́dọ̀ káńpọ̀ mọ̀wé lóòótọ́ fẹ́yọ̀ kan kún ABC DCD àbí ABDAFGB títí délẹ̀ wíyí fẹ́yọ̀ kan kún kó wá lò nínú ọ̀rọ̀ ká gbọ́. Tó o bá ti lè ṣe o mọ̀wé bó o bá ti lè ṣe o gbọ́ Yorùbá bó o bá ti lè ṣe nù kéwù náà o mọ̀ kéwù èwo wá ní kéwù àmọ̀ sódì àláódì tọmọ oko máa lajú. Àti wá sọ Yorùbá láwùjọ yóò ní permit me to speak in Yorùbá language ẹ má bínú we firstly give thanks to Allah akí Ọlọ́run ọba Allah dìdìrín ń ṣe ẹ bá ń sọ pé yóò bà yẹ ọmọ burúkú tó gbé àṣà Yorùbá pamọ́ níran wọn àṣà dẹ̀ ń run tán òun chaati lórí fóònù wọn kọ Yorùbá sí ẹ ó ṣẹ̀ṣẹ̀ wá ń bẹ̀yàn pé brother mi ẹ wá bá mi kà mí o mọ n tó kọ o n tó kọ mi o please no, don't chat me again in Yorùbá kódà bí ìbá ṣe pọ́ lọ́n fẹ́ kí àwọn àfa kọ̀ọ̀kan tá a lọ skul tọ́lọ̀ ò jẹ́ káyé skul ó lọ ń jẹ́ tá a ń lọ gbogbo tá a ń lọ òun voice note la àfa mi fi mọ́ báyọ̀ sọ hello kíní hàn tú rẹ ó ti délẹ̀ o àsìkò dẹ̀ ti tó láti wá gbé so ti yé ọba o so má jẹ́ kí ó pẹ́ o má kọ lẹ́tà sí mi o fóun ránṣẹ́ padà ní o bó bá kọ lẹ́tà ó dára rẹ̀ láàmú ó ní o èmi ò mọ tó kọ o salamu aleykum. Adẹ̀sọ àṣà Yorùbá adẹ̀sọ di ti ń jó lọlẹ̀ àwa ń rí ara Brazil wọ́n wá ń kọ́ Yorùbá ní University of Ibadan. They come down to Ibadan to study Yoruba because nílẹ̀ Yorùbá fẹ̀gàn kún o yẹ̀gàn kún o ilẹ̀ Ìbàdàn ají ṣe bí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ ò ní ṣe ibà bẹ́ẹ̀ nìkan. Ládùn bí a kùnà
wa kunna nuhibbuha. wa kunna nuhibbuha. nínú tá a máa wọ̀ ń jọun wọn a máa wọ kafutanu wọn a máa wọ ṣòkòtò kan wọ́n ń pè ní latan wọn a máa wọ kẹ̀m̀bẹ̀ ta ló mọ ibo ní irú àwọn nǹkan yẹn kù sí mọ́ nísìn bàbá ẹni ó bá ní kẹ̀m̀bẹ̀ nísìn lé ọmọ rẹ̀ ó lọ tà fáwọn tíátà nígbà ẹgbẹ́ máa fi ṣe kọ̀stúmù jàre ìmúra Yorùbá ti ń tì wá lójú nínú àṣà a ní àṣà àsọdẹ nílẹ̀ Yorùbá wọ́n ń pe kinní kan ní ìgèrè wọ́n ń pe kinní kan ní nàǹfà wọ́n ń pe kinní kan ní páńpẹ́ wọ́n ń pe kinní kan ní tàkúté wọ́n ń pe kan ní ẹ̀bìtì ọgbọ́n ìsọdẹ ilẹ̀ Yorùbá ni níbo la fi gbogbo ẹ̀ sí mọ́ aláàgbẹ̀sìn aláàgbà ẹ̀kọ́ sójú tà ńlá yìí ẹ jẹ́ àfúrásì o ìyá bàbá lọ́dẹ̀dẹ̀ yín sí àṣà Yorùbá ṣé kò ti jó tán sá àṣà àdára ẹni mọ̀ nílẹ̀ Yorùbá ẹ jẹ́ n fi yẹn ń diẹ nínú àṣà àdára ẹni mọ̀ nílẹ̀ Yorùbá ó ní ká kọlà fún ni ó ní ká fín ara ó ní ká ṣe làálì thank you àfa mi ó ní ká gba ojú abẹ́ ó ní ká ṣe tí Yorùbá ń pè ní sọjú Allah sọjú gbogbo ń tá a wí yẹn nígbà yẹn ó ń dàmọ́ nísìn lámúyẹ̀bùkọ́ ilá tàtù làmúyẹ́bùkọ́ ilà tàtù. kíní kankan òkú mọ́ nísìn ọyàn tó ọmọ fẹ́ mu tí ó lálùbáríkà ó ti gbé jáde sóhun tàtù pé ẹ bá ń yà sórí ibi náà ẹ máa gbé ó ń tẹ breast mi náà you are pressing it well, no I'm not pressing it tí n bá ṣe kò ní ṣe dáadáa wèrè yìí oní tàtù náà yóò àbọ̀ fà báyìí lọ́dọ̀ òun là ń kọ yìí o òun là ń kọ yìí mò ń kọ sí ọ̀la tó fi kú kò ní parẹ́ mọ́ gbogbo ẹni ó bá ti ní Yorùbá ògbọ́n bàbá ńlá bàbá rẹ̀ ló bú mọ́ àṣà àdára ẹni mọ̀ ipa akọlà fún yẹn ẹrú ni wọ́n kọ́ kọlà fún láyé ipe àfẹ́ dàmọ̀ sáwọn ẹrú mi kẹrù mi mọ́ lọ dàpọ̀ mọ́ ẹrú lágbájá lọ́hùn yẹn ó dá lọ́dọ̀ tèmi èmi ò mọ̀ fa gọ̀ǹbọ́ báyìí fáwọn tèmi èmi ò mọ̀ kọ méjì èmi ò mọ̀ kọ mẹ́ta níjọ́ ẹrú kọ́ tí wọ́n rí kó jiná tán níjọ́ àwọn kọ́kọ́ kọ́ fẹ́ rú wọn ni ẹ̀ àṣẹ níkà wèrè ọmọ níjọ́ tó wá jiná tán àwọn ọmọ olówó ẹrú wá wò pé ha èèyàn ló fáyín báyìí bàbá mi ń tẹ́ ẹ ṣe fún ẹrú yẹn èmi ní ò ṣe o. La ilaha illallah. wọ́n fi ìlara ìnira ìrora wàhálà ìmúnilẹ́rú ìṣebáṣe tó lórí ẹni ni wọ́n fi kọlà fẹ́ni àkọ́kọ́ tẹ́ni àkọ́kọ́ ò bá gbé ẹ̀kẹ́ dúró kí ni ó mọ jẹ́là lónìí bí wọn náà ò bá lè gbára dúró tó lè gbé ọkàn dúró tó lè gbé ẹ̀mí dúró nínú ilé ọkọ rẹ kí ni ó mọ jẹ́ ọmọ rẹ lọ́la. ẹni wọ́n kọ́kọ́ lutí fún Yàsára tù ní jẹ́ Yàsára ni wọ́n kọ́ lu etí fún láyé wọ́n sì fi fẹ́ kó ìyẹpẹrẹ bá a láàrin àwọn obìnrin yòókù ni nígbà wọ́n lu etí fún tán wọ́n tún wá kó irin sọ́rùn ọwọ́ rẹ̀ wọ́n kó oríṣiríṣi irin sọ́rùn ẹsẹ̀ rẹ̀ wọ́n wá rán Yàsára lọ́jà tó bá ti wá gbẹ́sẹ̀ kan yóò dùn wú ọjọ́ bó bá gbẹ́sẹ̀ kejì yóò dùn wú ọjọ́ bó bá gbẹ́sẹ̀ kẹta yóò dùn àáyéṣe làwọn obìnrin wọ́n sì jowú ju nǹkan mi lọ pé èyí tí ẹrú yẹn ṣe èmi náà fẹ́ máa lo orin sọ́wọ́ mo fẹ́ lo orin sétí o mo fẹ́ lo orin sẹ́sẹ̀ o sórí gbogbo ẹni tó dúró síbi wípé ẹ̀kọ́ ò tán àbọ́kà ò tán àlejò ò lọ lórí ayé rẹ tó ní wàhálà ló fi lò sẹ́mi rẹ ọlọ́run tó sọ ogun jóòní tó sọ di ìdùnnú fún Yàsára tí gbogbo èèyàn fi padà gba àṣà à ń lutí tí olówó rẹ fi ṣèkà fún yẹyẹ tiẹ̀ náà ó da yẹyẹ bó o bá tẹra mọ́ tó ń ṣe pẹ̀lú dáadáa ẹ jẹ́ n wá parí ẹ̀ síbi àṣà àgbéyàwó. àgbéyàwó. bí wọ́n bá ṣèyàwó nílẹ̀ Yorùbá níjọ́hun gbogbo ohun tí mo kà sílẹ̀ yìí kò séyìí tó ká aláfa súnà èyí tó bá dẹ̀ rí kó ká aláfa súnà àti tawhid ìmọ̀lọ́run lọ́kan ìwọ mú kú òun bẹ̀ ṣùgbọ́n kì í ṣe bí ká nọ́lífàì gbogbo àṣà kódà àsìkò kan ń bọ̀ nísìnyí tó yẹ pé wọ́n fẹ́ẹ́ ní káfá mọ́ fi Yorùbá ṣe wá sí mọ́ sẹ́yìn kó ti ṣẹlẹ̀ rí lóde kan tí wọ́n ní kùlúnà fi hadhihi al-hafla natakallam bil arabiyyati fusaha pé gbogbo wa lóde ń bí lónìí
ọ̀rọ̀ tí àfa kọ̀ọ̀kan ó bá sọ ń bí takallamu bilugatil arabiyya al-fusha kèétún sàmìyà òde tẹ́ ẹ̀ bá sì fẹ́ kó pẹ́ tẹ́ ẹ̀ fẹ́ káfó gba táìmù ẹ sọ pé àsọ Yorùbá lárúbáwá lásọ ẹ rí i pé gbogbo àfa àti ẹgbẹ́ bá ti gba ara ìgbà ìwé táwọn ọmọ ẹ bá ṣe subhanallahi àbí ẹ ní èèbó ìkànsẹ̀lẹ̀ l'Àbújá àwọn àfa kan lọ́nà lọ wá ní kíní wọ́n lọ ṣe súná ọmọ l'Àbújá fọ́gà sójà ìyẹn ò gbọ́ Yorùbá àwọn ò gbọ́ èèbó ẹni tó tún wá jẹ́ ẹni tó gbọ́ èèbó nù wọn olójú kan ni sẹ pé ń lo àwọn afọ́jú sí olójú kan ní ọba wọn wọ́n bá wọn ní now is a open prayer soldier do like this soldier bá tẹ́wọ́ bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin alambo káfáàtì àtàn amina no talk salaam aleykum MC. lana ada walili akiwa mi ada. kìí ṣeré fa wọ́n bá pe àfáà tí ó gbowó ọpẹ́ pé ya sheikhana tafadal waqbala maila shukr ladayhim àwọn àfáà ń bá wọn fi láwọn wá sọ̀rọ̀ ẹni tí ó bá sì bá àwọn èèyàn sọ̀rọ̀ èèbó ni ó sọ wọ́n ní kó wá gba owó ọpẹ́ lọ́wọ́ àwọn sójà sallu ala nabiyil karim. We thank God o. God is good o. All the time. Do you know, soldier? Do you know God is good all the time? So if God is good all the time, we pay money for good God. Wọ́n tí wọ́n rọ mi sí ẹlẹ́dẹ̀mọ̀dé Ìjẹ̀bú ńjọ́ náà. lana ada walili akiwa mi ada. Àṣà àgbéyàwó ńlẹ̀ Yorùbá nísìnyí àwa kan wọ woro sí woro ni ẹni tí ń run ebù rúnrún ni ẹni tí ń fọ́ ebù fífọ́ ni ẹni tí ń gbá ebù gbígbá ni ẹni tí ń la ebù ńkọ́. Ibi àbá ayédè nísìnyí nìyẹn níjọ́ ọkọ tó fẹ́ fẹ́ yàwó onímọ̀ yàwó ẹ̀ wọ́n kọ́kọ́ ṣe kinní kan tí wọ́n ń pè ní ìfojúsóde ipe ọmọ wa ti bàlágà ó ti tó lẹ́ni tí yóò lọ́kọ ẹ wo kinní yìí o bẹ́ẹ̀ bá lọ sí àwọn Kútọ́nù Àjàṣẹ́wọ̀n yẹn wọ́n sì ibẹ̀ ní àṣà Yorùbá tó jẹ́ original ibẹ̀ lọ́pọ̀ tó kù sí nísìn kódà bẹ́ẹ̀ bá gbọ́ Yorùbá ẹnu wọn àwọn Yorùbá kan wà tẹ́ ẹ máa gbọ́ pé Yorùbá John lélẹ́yìí sọ yìí lẹ́ni ó bá gbọ́ o wọ́n bá ń sọ pé ọ̀rọ̀ náà ó fẹ́ pakasọ ọ̀rọ̀ náà pálípálí ó pakasọ ọmọ ẹgbẹ́nu kúrò sọ̀rọ̀ náà ẹ mọ̀ gbẹnu sọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà kò lọ bẹ́ẹ̀ kò sẹ́ bí wọ́n bá kí wọn ni ẹkú àárẹ̀ bò níjẹ́ alọ́ ọbẹ̀ tí wọ́n tá lébi ń pa wá adé Kútọ́nù Ọlọ́run jẹ́ bàbá mi wá sí àgbáyé ogun. Àmín. Bismillahi ilafi. Bismillahir rahmanir rahim ilafi Quraish ilafi munglata shita wa sayfa al-yawm wa wọ́n bá ní ẹ lọ ṣe gíláṣí wa fún àfa náà ẹ ṣe gíláṣí amúní Ọlọ́run sí o látàárọ̀ ebi yìí pọ̀ wọ́n bá gbé gíláṣí dé bàbá yìí náà rí dán ẹ bí mo pé kí n gíláṣí omi tútù látàárọ̀ táwọn orúkọ ti gbé yẹn kó n bá dẹ̀ wọ́n bá ṣe gíláṣí dé èmi rò pé bóyá ìrẹsì àmàlà àbóúnjẹ wọn kan bì kì níbẹ̀ ní jẹ́ dẹ́wọ́n ẹ kọ́kọ́ lọ ṣe gíláṣí fún àwọn àfa náà ebi ó ti mọ yóò ti ẹ̀wọ̀n pọ̀ ó ẹ̀wọ̀n ó hàn lójú wọn kó ẹ̀wọ̀n ẹ̀yin ló rẹ̀ o kìí ṣe mi tẹ́ ẹ lọ gbé gíláṣí wá lóúnjẹ àṣà àgbéyàwó ìfojúsóde làkọ́kọ́ wọn kọ́kọ́ ní ẹ wá obìnrin lọ tí wọ́n bá ti wá rí tán yóò wá ka àṣà kejì níbi à ń gbéyàwó àṣà kejì ní ìwádìí wọ́n yan ẹnìkan tí wọ́n máa ń pè ní alámí so ọmọ tí wọ́n ń pè lálámí álbọ́ọ̀mù yẹn ń bọ̀ àwa bára wa alámí lẹni tí ó fi mú fínlẹ̀ pé kí ni máa ṣẹlẹ̀ ń bí ṣé kìí pé wọ́n máa dákú lé ṣé wọ́n ní wárápá ń bí ṣé wọ́n ní àbí sínwín ṣé wọ́n kì í ya wèrè níran yìí torí pé ànábì gangan ẹ wàá rí i pé ń bá súnà ànábì mu torí ànábì ní takhayyaru linutfakum fa innal irqa shasun ànábì ní ẹ̀yin ọkùnrin ẹ ṣàfàtọ̀ ara yín egbò àmọ́ tọ̀nà mọ lọ kí ọmọ wèrè mọ́lẹ̀ yóò kàn bí wèrè fún ọ ọmọ ọdún mẹ́ta yóò kàn máa fọwọ́ kàn tí ó mọ̀ kọrùn bọ́ fáànù báyìí
tán bá wá ṣe yẹn tán kí ló ṣẹlẹ̀ ọ lémi tèmi náà ti balance tẹ́lẹ̀ ọ̀rọ̀ ní òmọ̀jẹ́nu tèmi ó hun rùn alárìnà ó ṣe tiẹ̀ àṣà kan nínú àṣà Yorùbá àmọ́ alárìnà mọ́ nísìn ní ti já alárìnà wa nísìn WhatsApp TikTok Instagram Facebook Snapchat àwọn yẹn ní sálárìnà wa oní ọlọ́ba wa wá ọmọ kan tó rí rùmúrùmú tá àti ìmọ̀ bó ti rí bóyá ó lẹ́sẹ̀ àbí òní ìyẹn ó sá da fọ́tò sí ẹ ó bá ti da fọ́tò sí ẹ ó ra ẹran afọ́jú lóru nu ẹlòmíì ti ra ẹran afọ́jú lóru àbí bí a ti ẹ̀ bá yé dé kò sóbìnrin tí ò fáyìn mọ́ gbogbo wọn náà ń fáyìn ara wọn bó o bá ti lówó lọ́wọ́ àfáyìn wọ́n bá ní ẹ kó là kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkọlà àwọn mẹ́kọ̀ọ̀bù yẹn ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n kó là kúrò lẹ́ẹ̀kọ́ ẹ̀ nísìn ṣé pé ńgbẹ́ bá tó jọ délé tó fọ ojú lówó pé kí lélẹ̀ sóòsì èrè ọ̀gbẹ́ni kórì burúkú bá ta ní ìwọ àti ta ni ọlọ́run kó yà wá yà sí ta ni ọlọ́run ní Muhammad sallallahu alayhi wa sallam níparí ọ̀rọ̀ bí ìyàwó bá wà ń lọ ilé ọkọ tán fẹ́ tán ṣe dáná tán ṣe gbogbo ẹ̀ tán wọ́n ń pe kinní kan ní ẹkún ìyàwó ìparí ọ̀rọ̀ nu ṣé wọ́n sunkún ìyàwó mọ́ nísìnyí sá ẹ̀rín ìyàwó ló kù kódà bí ìyàwó bá ń lọ ilé ọkọ táwọn kan tó sunkún wá ọkọ mi Àdùkẹ́ ẹ má fẹ́ kún sí mi ẹ má fẹ́ kún sí mi mo sọ fún yín pé ibi tí mò ń lò tẹ́ mi lọ́rùn ni kí lè ẹ má sunkún tẹ̀lé mi lẹ́yìn ẹ bá kìlọ̀ fún yàrá Màlíkì o èwo lẹ́kún olórí burúkú ọkọ mi já lọ jàre wọn àmú ìyàwó lọ bọ́kọ lé mọ́ ìyàwó ni ó ti gidi ọkọ pé àní ojú á máa lọ báyìí àbí sọ gbọ́ ni ọmọ táyé bí láyé ń pọ̀n báyìí ẹkún ìyàwó sì ní níjọ́ ìyàwó kúnlẹ̀ síwájú bàbá àti mọ̀mọ́ rẹ̀ ìyá ní ọ̀kọ́ lọ kúnlẹ̀ síwájú wọn àmọ́ kọ orin náà pé. orí ìyá rẹ̀ bùn ẹ́ lọ́mọ èsúrú kì í yàgàn o. ṣé ẹ gbọ́ rí orí ìyá ẹ̀ abùn ẹ̀ lọ́mọ èsúrú kì í yàgàn o. bó bá tẹ bá sí yàrá o ọmọ ni ó bá ẹ jẹ́. bó bá tẹ bá sí yàrá o ọmọ ni ó bá ẹ jẹ́. orí ìyá ẹ̀ abùn ẹ̀ lọ́mọ èsúrú kì í yàgàn o. wọ́n a máa ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá níjọ́un níbo lẹkún ìyàwó kù sí mọ́ níbo ni múra Yorùbá kù sí mọ́ níbo làṣà kíni nílẹ̀ Yorùbá kù sí mọ́ níbo làṣà àṣọ̀kan nílẹ̀ Yorùbá kù sí mọ́ níbo làṣà àrán rẹ ní lọ́wọ́ nílẹ̀ Yorùbá kù sí mọ́ káńpé gbogbo ń tá àwí ti tán Yorùbá ẹ ronú ẹ fura ẹ ṣọ́ra ẹ rọra ẹ jẹ́ àtẹ́wọ́ àdúrà. ẹ jẹ́ àtẹ́wọ́ àdúrà. aláàjì ẹ dákun ẹ bá ń tẹ́wọ́ kẹ́ tó lọ. mo bí Ọlọ́run ọba tí ó dá ayé lóhùn nìkan. Allah ọba tó dáyé lóhùn nìkan lábẹ́. tí kò pe ẹnìkan kan pé ẹ wá kún mi lọ́wọ́ níjọ́ tí ń dá ayé. tí kò dẹ̀ pẹ́ nìkan kan pé kó kóhun lọ́wọ́ níjọ́ tí ń dáyé. ó sú mi ó rẹ̀ mí ẹ gbé ẹlòmíì sípò mi kò sí nínú àṣà Ọlọ́run. sínú àṣà Ọlọ́run. ẹ gbé kínní ìwá èmi ló kàn Nàìjíríà láti ń dà kò dé sánmọ̀. kò dé sánmọ̀ o. ọba tí wọn ní gbàgbára lọ́wọ́ ẹ̀. Allah. Olúwa má gba agbára lọ́wọ́ mi. Olúwa má gbàgbára lọ́wọ́ mi o. wọn náà wí tiẹ̀. oríṣiríṣi agbára ìwọ ló mọrú agbára tọ́lọ̀ ń bùn ẹ́. ọba tí wọn kò ní gbàgbára lọ́wọ́ ẹ̀ má gbàgbára lọ́wọ́ mi. Ọlọ́run má gbàgbára lọ́wọ́ mi o. ọba tí wọn ò ní gbapò lọ́wọ́ ẹ̀ Ọlọ́run má gba ipò lọ́wọ́ mi. má gbapò lọ́wọ́ mi. ọba tí wọn ò ní gba àṣẹ lọ́wọ́ ẹ̀ Olúwa má gba ìdùnnú mi lọ́wọ́ mi. má gba ìdùnnú mi lọ́wọ́ mi. ìbùkún tó kọjá àròrí oríire tó kọjá ń gúnṣẹ ìdùnnú tó kọjá ń gbẹ́bọ àánú tó kọjá ọgbọ́n àtètè àtèrò Ọlọ́run dákun máa ṣe é ní tèmi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni o máa sọ̀rọ̀ mi Ọlọ́run má tì mí lọ́gbọ̀n gbọ̀n Ọlọ́run má mú mi má fà mí fúnra múnimúni má jẹ́ kẹ́ni tí ò gbọ́n tó mi ó pè mí kúnlẹ̀ mọ́ kọ́lọ́gbọ́n. má jẹ́ni tí ò gbọ́n tó mi ó pè mí kúnlẹ̀ mọ́ kọ́lọ́gbọ́n. ẹ jẹ́ á sọ pé Allahu Akbar lẹ́ẹ̀mẹ́ta. Allahu Akbar. Naam. Allahu Akbar. Allahu Akbar kabira. wẹ́n nìkan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fà á lọ́wọ́ kó ẹ wá jọ dìde. mélòó Ramadan náà di lónìí tílẹ̀ bá sú ló bàbá mi ẹ jókòó sà n tó bẹ́ẹ̀ torí àná Muhammad sà ẹ dákun torí o ń ṣe Ọlọ́run tẹ gba
ṣe lọ́wọ́ ẹ̀. àwẹ̀ ó di mẹ́jọ lálẹ́ yìí gbogbo ń tó lóun ò ní jọra wọn nínú ayé rẹ máa sọ fẹ́ni tó bà lọ́wọ́ òun gbogbo ohun tí ò jọra wọn nínú ayé rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlá apá àwẹ̀ di mẹ́jọ lónìí ọ̀rọ̀ rí ó máa jọra wọn yóò máa bọ́ sójú ọwọ́ ẹ̀ ìṣẹ̀mí ó máa rọ̀ ẹ́ lọ́rùn ayé rẹ ó wù ẹ́ ayé rẹ ó wù ẹlòmíì ètò ayé ò ní dàrú mẹ́ ẹ lọ́wọ́ sọ pé bọ́kọ̀ ò bá dúró kì í wọ rìfáàsì ọlọ́run ò ní dẹ́ ẹ dúró ọlọ́run ò ní fà ẹ́ padà sẹ́yìn ò ní padà sábà ò ní dèrò yàrá ò ní dèrò àtìmọ́lé ò ní túlé kan mùsíbà ò ní túlé kan wàhálà gbogbo ntọ́lá ń ṣe tí ń jẹ́ dùnú fún ẹ ọba tó ní ò ní fi gbomijé ìbànújẹ́ lójú rẹ sọ pé wo ojú mi ojú rẹ tí mò ń wò yìí kì í sojú ẹkún ẹni tó dé mi àti òní pa ẹ́ lẹ́kún ọlọ́run ó fi ẹ́ láyà balẹ̀ ọlọ́run ò ní lé ẹ káàkiri ntí ò tọ́ lọ́hùn ò ní lọ pè é lọ́lọ́hùn ọlọ́run ò ní gbaṣọ yìí kúrò lọ́rùn rẹ bọ́lá ń bá lóhùn ò ní kẹ́yàn mọ́ ìwọ tí mò ń wò yìí ọ̀tọ̀ ni ó fi kẹ́ rẹ sí bọ́lá ń bá lóhùn ò ní ṣàánú èèyàn mọ́ ìwọ tí mò ń wò yìí ọ̀tọ̀ ni yóò fàánú rẹ sí sọ pé bà mí lọ́wọ́ bí mo ti bà ẹ́ lọ́wọ́ yìí toríire rẹ bá tún dé màá kí ẹ kú oríire màá sanwó àdúrà rẹ màá wá wò bóyá ó san tèmi mo rí i pé o fẹ́ máa jáwọ́ tó o bá fi lè jáwọ́ ọlọ́àbí agbàwẹ̀dẹ́ lónìí ọlọ́run ó gba àdúrà tèmi torí kádùá aládùá ó tó gbà tóní sàárà ni ó kọ́kọ́ gbà wọlá sàárà mi ọlọ́run ó gbàdúrà mi èló ni wọ́n mú lówó àdúrà fún un ní owó àdúrà kó ní òfun ẹ lówó àdúrà ẹ wà máa wọ́ra yín bọ̀ ń ta. Oya ẹ máa mú bọ̀ wá síta pé Allahumma ya Rabbi salli ala Muhammadin. Allahumma ya Rabbi salli ala Muhammadin. Dudu Allahumma ya Rabbi salli ala Muhammadin. Allahumma ya Rabbi salli ala Muhammadin. Adidi sadale arabi ale adabi alimudabi asilajati bisajerati wale udu ani aridanabi àpọ́nlé ọlọ́rọ̀ àsọyé kátìbí iṣẹ́ mi làròyé àsọ̀rọ̀ káwọn olóye dẹ̀gbọ́yé wọ́n sọ pé òwìrè àsọyé Allahumma ya Rabbi salli ala Muhammadin. Allahumma ya Rabbi salli ala Muhammadu Muhammadu mímu wa ahu wa mímu wa dání Muhammadu rasulu aminu siratul mustaqim hujatul khaliki hujatul khaliki muniru dini jamilul khuluki ma'usul falaki imamul haramaini sayyidu sakalaini òun ni ìfẹ́ ayé mi Amadu Amadu Muhammadu. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Kò sí nǹkan kan tó kù mọ́ ọ̀dọ̀ bàbá wa àgbà alárànṣe là ń lọ báyìí ọ̀dọ̀ bàbá alárànṣe kí bàbá ṣàdúrà fún gbogbo wa ìyókù tún dọdún tí ń bọ̀ kí bàbá ṣàdúrà fún wa ló kù báyìí. Alhaji wa lasbon Olúọmọ Absalami Yusuf bàbá Àbàdàn ẹ máa bọ̀ Abana ọláṣẹ́ò Aláùsá ẹ̀yin náà ẹ máa bọ̀ ẹ wá gbà lọ́dọ̀ bàbá wa àgbà alárànṣe àti Alhaji wa Nagod Ọlọ́run mọ́sá wọlé alùbáríkà Nabi Muhammad bàbá ní kí n máa sọ fún yín páyé yín ò ní parẹ́ ọlá alùbáríkà Nabi lọ́dọ̀ Ọlọ́run.